àbí. bẹ́ẹ̀ mo ń bọ̀. ọ̀rọ̀ tí mo wá rí fún náà kò ju ọ̀rọ̀ tí mo ṣe ń bá yín sọ látijọ́ yìí lọ. because ẹ̀yin tẹ́ ti wà nílé láti bíi 2 years tẹ́ ń wáṣẹ́ síbí sọ̀hún tẹ́ẹ̀dẹ̀ ríṣẹ́ náà mo dẹ̀ ń bá yín sọ̀rọ̀ nípa ọ̀kadà since all these days. àwa táwọn gun ọ̀kadà náà ẹ mọ̀ furniture carpenter ni mí bọ́tà bá ti rí i pé kò sí kan tá a lè fi ṣe kan a máa sáré bọ́ sídìí ọ̀kadà yẹn a máa fi wọ nǹkan kan máa wọlé tẹ́yìn náà bá accept láti gùn at least ó máa yọ change díẹ̀díẹ̀ things dem máa yàtọ̀. má làgbé jìnnà àbúrò sórí ó yá lójú mi lọ ni èmi gan ti ń wá ọ̀nà láti fi pè ẹ́ bó ṣe ń wò mí níbi tí wọ́n ní ìyà ọ̀jẹ̀ yìí ó lóun gbọ́n ta ni tíṣà onítàn tó bá ti bá rí báísíkù kẹ̀kẹ́ tó bá jẹ́ kí wọ́n lè máa fi kérò kan máa pawó àbúrò mo ṣe tán láti máa wà ń sìn sórí gbogbo ìgbà tí mo sọ fún ẹ pé aláìláì ọlọ́run má jẹ iṣẹ́ ọ̀kadà kankan nítorí pé mo rò pé bóyá màá rí iṣẹ́ tó tún dáa jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ó ti sú mi pátápátá báyìí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gun ọ̀kadà kì í ṣe gbogbo wọn náà ló mọ̀ wà mọ̀ pé kì í ṣe pé mi náà ti expert dáadáa nǹkan tó ń ṣe mí ni pé kí n má lọ máa risk life ò ní life ṣùgbọ́n nǹkan tó mọ̀ bọ̀ tí ń sìn àti mo risk life èèyàn kan life èmi gan tí mo fẹ́ wà ọ̀kadà tí mi ò gúdù èmi gan risk life tara mi kódà àní kó jẹ́ bicycle ni mo rí àbúrò mo ṣe tán láti máa wà ọlọ́run àtúntì ti bá mi arrange fún mi. ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wá sọ yìí. mo ṣe àṣọ yín pé léni sọ́la sọ́túnla ẹ̀ máa rọ́kadà tẹ́ fẹ́ lò lágbára ọlọ́run so ó máa ṣe ṣe. ó yẹ kí n dẹ̀ ṣe lálejò bó ṣe wà bọ́ tí nǹkan pọ̀ ńlẹ̀ bóyá tó bá tún máa fi wá ń gbà mí ṣe ti yẹ. ọ̀rọ̀ yín yé mi dáadáa ṣe rí ó ń ṣe dandan pé kẹ́ ń ṣe mí lálejò ẹ̀ ń mọ̀ pé kò ì tí ì ṣiṣẹ́ ẹgbà. o tún fẹ́ fún mi lówó. ìyá yìí gan. kọ́ tó tẹ̀lé rẹ̀ pé ó sáré jáde ni ó ti o ṣe wà búrò ṣe àdúrà gbà ó. táwọn bá dé táwọn ọmọ ìbá mi kí wọn ẹ ṣe gan. tó ti bó ṣe wà búrò ó ṣe. ọ̀kadà náà rẹ̀ lẹ́jọ̀ mi. àbúrò ó máa ṣe mo dúpẹ́ o owó mi ò lè ṣe bẹ́ẹ̀. ẹ mọ̀ pé bá a ṣe jọ ṣàlàyé tẹ́lẹ̀ sọ pé tẹ́yìn náà ti dárò pé kéèyàn rí kan fi ṣe kan ó sàn ju kéèyàn jókòó sílé lọ àmọ́ lọ́kì la fi rélé yìí gbà ó torí ẹnìkan ló ń lò tẹ́lẹ̀ ṣùgbọ́n kò lò dáadáa nígbà tí ó náà wá gbà tó náà ń wẹ̀yàn tó ń fẹ́ gbé fún ni mo ṣe gbà pé kí n gbé wá fún yín kí ẹ lè rí dáadáa fún mi. wo wá àbúrò sórí jẹ́ sọ̀rọ̀ kan fún èyí tó ṣe yóò jọ mí lójú gan wọ́n máa ń báyàn wáṣẹ́ ni wọn kì í báyàn ṣe so get me tèmi náà bá bẹ̀rẹ̀ sí ní wa eléyìí sí at least bó ṣe tọrọ kọ́bọ̀ màá máa rí ń bẹ̀ inú mi dẹ̀ dùn ọlọ́run á wà pẹ̀lú wọn náà mo dẹ̀ ń promise ẹ pé mi ò ní bara mi jẹ́ pé òtítọ́ àti òdodo ni mo máa fi ṣe tèmi náà bá yé jókòó lẹ́ǹlé mo jáde at least àwọn tó ń wa ọ̀kadà náà èrò gidi wà nù wọn kì í ṣe gbogbo náà ló jẹ́ pé ọmọ tí ó wà responsible so èèyàn máa gbọ́ bùkátà tí wọ́n dẹ̀ ń fi ọgbọ́n ṣe so ṣe mo dúpẹ́ gbọ́n àdúrà gbà mo really appreciate nǹkan tó ṣe fún mi. bàbá ọkọ mi ẹ ṣe kò ní dúpẹ́ ẹ wò ẹ kí n kọ́kọ́ wà nù kí dáàdì wa tó. dòdò máa di rárá má jẹ́ kó gbé ẹ̀ ṣubú ṣé wọ́n ló fẹ́ máa bá mi gùn ṣé bẹ́ẹ̀ mi mo fẹ́ fi nǹkan mi ṣiṣẹ́. èmi náà lè gùn náà. ẹ mọ̀ nǹkan tó wà fún a ti sọ̀rọ̀ ń pa owó wọ́n dẹ̀ ti sọ bẹ́ẹ̀ máa mú wá weekly so kò dẹ̀ wọ́n ju 3,000 lẹ́nu máa deliver per week kọ́kọ́rọ́ ẹ̀. kò sí wàhálà kò ṣe mo dúpẹ́ lọ́wọ́ àwà pẹ̀lú wọn. kí ló fẹ́ jẹ báyìí. ohun tí mo wà òkè ṣé kò sí ọmọ màrí ẹ̀ àǹtí mi irú question wo nìyẹn ẹ̀yin lẹ́ni kí n wá lé ní tẹ́ dọ́ọ̀n 15 fún mi pé kí n wá lé ní. èmi àtẹ́jọ sọ̀rọ̀ owó nígbà wo èmi àtẹ́jọ jòkó sọ̀rọ̀ owó. àǹtí mi ṣe ìrántí mi ẹ jọ yín lẹ́ni kí n wá gbowó bísínẹ́sì nílé ni ẹ jòkó sí mo táwọn ọmọ mi máa jẹ ẹ ṣàánú mi. mo ti gbàgbé jòkó mo ti gbàgbé ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn mo ní àjọpọ̀ tí mo fẹ́ gbà ní next month mi nífẹ̀ẹ́ kó wá kó má rówó yẹn actually jẹ́ kó di next upper month tó bá ti máa fi di on the 30 máa fún ẹ. àǹtí mi ẹ jọ next year lẹ tún sọ yẹn ẹ ṣàánú mi ẹ jọ. ṣó pẹ́ jù ni. àǹtí ó ti pẹ́ jù ẹ jọ ẹ ṣàánú mi. wàá ní sùúrù náà ní bá tẹ̀ 2 months máa fún ẹ mi ní fún ẹ wàá ní sùúrù ni. àǹtí mi irú àti wo lẹ́yìn jẹ́ náà ẹ ṣe àwọn òkè àti ló kù lọ́wọ́ ìyá wa tó yẹ kí ẹ ṣàánú mi kẹ́ fún mi lówó kí n fi tọ́jú àwọn ọmọ mi kí n fi ṣe business ẹ̀dẹ̀ ń ṣe báyìí fún mi kó dáa. ó máa ń fọgbọ́n bú mi nìyẹn àbó mọ̀ pé ìwọ̀n yìí ń ṣe lè bọ́ àgbà yìí ṣé mi ló ń bá wí báyìí
ò mọ̀ yẹn tẹ́lẹ̀ ló lọ fọ́lọ́kadà bí mi sọ fún ẹ ṣé mi sọ fún ẹ kó tó lọ fọ́lọ́kadà ìyàwó ọlọ́kadà ojú òtí ẹ ó wá ń sọ̀rọ̀ sí mi ẹnu ẹ ò gbà àbígbà tí wọ́n ṣe wà ní Ṣàngó Òde tó yẹ pé o ṣì wà lójú ẹ̀ gan táwọn ọkùnrin tó da tán lé ẹgìrì kílẹ̀ tó fi fẹ́ wọn gbà yẹn tó fi jẹ́ pọ́lọ́kadà ló decide láti fẹ́ choice ẹni náà owó wá bíbẹ̀ wá ló ṣé bíbẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí Central Bank mo bí ẹ lèrè ni. ẹ ṣé mo dúpẹ́ mo nífẹ̀ẹ́ ọkọ mi ni ṣe gbọ́ àǹtí mi tẹ bá ti kú. ẹgbẹ́ lè yín pẹ̀lú àwọn owó yín ẹgbẹ́. èmi ò ní kú tí bá tiẹ̀ onífẹ̀ẹ́ ọ̀pẹ kí ló wá ṣe ń lé mi kí ló wá tọrọ owó sí lọ́wọ́ mi. ọkọ mi Adépéjú kí ló ṣàkóso ẹ̀ ọlọ́wọ́lé pẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ lọ léèwé ni. wọ́n ga gba owó léèwé wa wá. owó léèwé ṣé ìwọ wà dẹ̀ sọ fún wọn pé dáàdi yìí máa wá sọ fún wọn. wọn ò gbà wọn ní dandan kẹ́ máa lọlé. báwo wà ní iṣẹ́ ti jẹun. àti jẹun. ẹ ti jẹun kankan látàárọ̀. kí ló dé tó dáhùn mọ́ mi lójú báyìí ó dọ̀ mọ́ pé tí n bá ti ń sùn ní kí n láìpẹ́ dáhùn mọ́ mi kí ló dé kí ló ṣẹlẹ̀. ní ilé rọrùn sùn nígbà tó láwọn ọmọ mi ní school tí àròwọ léèwé sọ tẹwà ní kí n máa sùn báwo mo ṣe fẹ́ rọrùn sùn olùyẹn sìn alọkọ àwọn pamọ́ síbi tí a mọ̀ tójú wa ò tó láti bí ọ̀sẹ̀ mẹ́ta sàwọn ọmọ ìlọlé àkóhun pamọ́ káwọn ọmọ pamọ́ pé àròwọ léèwé sọ ìjọ wo la fẹ́ ṣe gbogbo yẹn dà ìjọ wo la fẹ́ ṣe yẹn dà my dear mo lè sọ fún ẹ mo ní pé ẹnìkan gbà mí nímọ̀ níbi láti bá ló ń tabọ̀lì ní express pé èmi máa ń wà lórí owó tí má dẹ̀ mú wọlé tí wọn náà mú wá ó dá mi lójú pé tá a bá ń yí mọ́ tó bá pẹ́ títí ó máa jọra wọn àbí báwo la fẹ́ ṣe gbogbo ilé ìdá ó ti sún èmi o. ṣó ìgbà tó kọ́kọ́ jí mi mo regret pé kí ló ń jí mi lóru fún mo fẹ́ regret but later nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ tó sọ yìí mi ò regret pé ó ṣe jí mi. Sórí ọ̀rọ̀ àwọn ọmọ wa tá a lọ kó pamọ́ síbi kan káwọn èèyàn máa mọ̀ pé wọ́n lọ sí school bá sanwó school kì í ṣe pé inú èmi náà dùn kì í ṣe pé mi ò lórí tí mo rú mọ́ tí n bá ti jáde lọ bí ọ̀kadà mi tí n bá wá fi dé àti rẹ̀ mí ìgbà tó sọ nù pé báwo lèmi tí mo jọ́kọ̀ ṣe máa gun ọ̀kadà tí wọ ìyàwó mi náà tó máa tabọ̀ ní express gbogbo yẹn ni mo rò pé bóyá wàá tún lè ríṣẹ́ tó máa dáa jù bẹ́ẹ̀ lọ mo tó yẹ náà ti wá jó dórí kókó báyìí máa dìá kò sí ṣíṣe kò sáìṣe ó di dandan kí n gbà fún ẹ pé o máa tabọ̀ ní express nsìn wá di ìyàwó ọlọ́kadà tó ń tabọ̀ lẹ́sẹ̀ títì àjẹbọ́lọ̀ ṣe kọ́ ni mi ò mind ọlọ́run bá ṣe dáadáa fún wa ṣùgbọ́n màá bẹ wá owó táwọn ọmọ náà